ó mà yẹ olóyè Sunday Igboho àti àwọn ìlú ẹkùn lápapọ̀ nílùú Abẹ́òkúta ìyẹn lónìí gangan ọjọ́ Wednesday olóyè Sunday Igboho wà ní Ṣàpọ́n. Ó dàbí pé pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà ó wà níbẹ̀. Àwọn èèyàn kan wá ń sọ wípé olóyè Sunday Igboho wà ní Ṣàpọ́n ìyẹn nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Èrò tó báyìí àṣìpọ̀ òwe tọ́wọn bàbá wa pa lọ́jọ́ òun tó kó bá wa òun ni olóyè Sunday Igboho ló jẹ́ kí wọ́n níyì ní pé ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré ṣùgbọ́n olóyè Sunday Igboho wá wò pé ẹṣin iwájú yìí akóbáni ni o ẹṣin iwájú yìí akóṣìbérò ni o ẹṣin iwájú yìí ó kàn defend àwọn ọmọ tiẹ̀ àwọn ìdílé tiẹ̀ ni o kò defend gbogbo àwọn tí ó wà lẹ́yìn ẹ̀ tán. Òun ni olóyè Sunday Igboho ṣe jáde. Àwọn àṣìpọ̀ òwe kan tí àwọn bàbá wa máa ń pa ní ayé àtijọ́ tí òwe yẹn tẹ̀ máa ń sábà kó báyàn ní ọ̀pọ̀ ìgbà. Àṣìpọ̀ òwe tí àwọn bàbá wa máa ń pa ní ayé ọjọ́ òun tó sì máa ń kó ìrẹ̀wẹ̀sì àti ìyà bá ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ wọn. Ṣùgbọ́n a rí i pé lásìkò tá a wà yìí òwe náà ti yí padà orin ti yí padà ó ti dìlù ìlú ti yí padà ó ti dorin. Òwe náà sọ pé ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré ṣùgbọ́n lóde òní a wá rí i pé ẹṣin tó wà níwájú ó ń ṣe bí ọlọ́ba ẹṣin tó wà níwájú ó ń ṣèṣe yí pé tí ń bá kú tí ìbọ̀ síwájú kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó tó kúrò lẹ́yìn mi tàbí tí ò ń ṣe mi kó lóun fẹ́ bọ́ sí iwájú yẹn. Ṣùgbọ́n a wá rí i pé Ọlọ́run wá lo olóyè Sunday ADEYEMO Igboho OSHA olórí àti olùdásílẹ̀ ìlú ẹkùn. Ó mà yẹ olóyè Sunday Igboho àti àwọn ìlú ẹkùn lápapọ̀ nílùú Abẹ́òkúta ìyẹn lónìí gangan ọjọ́ Wednesday olóyè Sunday Igboho wà ní Ṣàpọ́n. Ó dàbí pé pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà ó wà níbẹ̀. Àwọn èèyàn kan wá ń sọ wípé olóyè Sunday Igboho wà ní Ṣàpọ́n ìyẹn nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Èrò tó báyìí ẹ̀yin náà ẹ wo bí èrò ṣe lọ. Bí èèyàn kan bá ṣubú ń bẹ̀ yẹn ó ṣeé ṣe kẹ́niyẹn kó má sí láyé mọ́ o. Kí ló wá fà á tí èrò fi pọ̀ tó bẹ́ẹ̀ yẹn? Kí ló fà á tí yìí fi wà lára olóyè Sunday Igboho? Òun mo ṣe pòwe lálákọ̀ọ́kọ́ yẹn pé àṣìpọ̀ òwe tọ́wọn bàbá wa pa lọ́jọ́ òun tó kó bá wa òun ni olóyè Sunday Igboho ló jẹ́ kí wọ́n níyì ní pé ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré ṣùgbọ́n olóyè Sunday Igboho wá wò pé ẹṣin iwájú yìí akóbáni ni o ẹṣin iwájú yìí akóṣìbérò ni o ẹṣin iwájú yìí ó kàn defend àwọn ọmọ tiẹ̀ àwọn ìdílé tiẹ̀ ni o kò defend gbogbo àwọn tí ó wà lẹ́yìn ẹ̀ tán. Òun ni olóyè Sunday Igboho ṣe jáde. Ṣùgbọ́n lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan a rí fọ́nrán kan lórí ayélujára tí kábíyèsí ọba aládé ilẹ̀ Yorùbá kan tí wọ́n sọ̀rọ̀. Òun ló wá jẹ́ kí n gbà pé Ọlọ́run ló dìídì mú olóyè Sunday Igboho Ọlọ́run ló dìídì fàwọn yọ báyìí. Ó gbìyànjú alágbára ni ẹ́ akíkanjú ni ẹ́ ṣùgbọ́n kò tí ì yọ ògo yẹn ò tí ì tàn tó
bó ṣe yẹ kó tàn. Ó yá kúrò lẹ́yìn ẹṣin tó wà wájú tó ń sluggish bọ́ síwájú yẹn kóhun Ọlọ́run lè gbèfè fún ẹ káráyé pàápàá kó wá máa ṣe dànsákì. Òun ló fi jẹ́ kí olóyè Sunday Igboho tó ta búrábúrá nígbà tí àwọn karambani tí wọ́n fẹ́ wá máa ṣe wá bí ọ̀ṣẹ́ tó ń ṣojú lórí ilé àwọn baba ńlá bàbá wa. Àwọn kan wá ń pariwo ṣèbẹ́ nìkan ló joyè kínní kan, kí ló dé tí ó lè jáde? Ṣùgbọ́n gbà tá a rí pé kò lè jáde tó lóyè Sunday Igboho náà fọwọ́ lẹ́rán báyìí pé arábíbá yìí ò jáde, ṣé kì í ṣe pé wọ́n fẹ́ gbalẹ̀ bàbá àmọ́ lọ́wọ́? Olóyè Sunday Igboho jáde. Ọlọ́run wá wà lẹ́yìn ọ̀lẹ wọn. Ọ̀lẹ náà la máa pè é torí pé èèyàn ló ń gbìyànjú, Ọlọ́run ló ń dí ẹ̀dá ní adé àṣeyọrí. Ọlọ́run wà lẹ́yìn wọn, wọ́n máa kẹsẹ̀ járí. Ṣùgbọ́n kí wọ́n tó kẹsẹ̀ járí, kí wọ́n tó gbègbèsẹ̀, kí wọ́n tó take move kankan, wọ́n dá ìlú ẹkùn sílẹ̀, ìjọba àpapọ̀ wọ́n fọwọ́ sí i. Olóyè Sunday Igboho wá ń pariwo ẹ fún wa láṣẹ, ẹ jẹ́ ká ta bíọ́bíọ́, ẹ fún wa láṣẹ, ẹ jẹ́ ká dọ́gbọ́n àwọn bàbá wa. Ọlọ́run wá fún Sunday Igboho ṣe. Kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé ẹni mọ̀nà òun ni kẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé, òun náà ni a máa tẹ̀lé. Bó dẹ̀ tilẹ̀ jẹ́ pé wọn kan pariwo ló mọ ìrù ẹkùn, ẹ̀ ń jẹ yín lábẹ́lẹ̀ ni o. Ìrù ẹkùn wà digbí o. Ẹ máa bọ̀ lu Abẹ́òkúta lónìí kẹ́ ẹ wá rí bó ṣe yẹ olóyè Sunday Igboho. Àwọn ará bíi ti bí yẹn ẹṣin wọn tó wà wájú tẹ́lẹ̀ tó sluggish kí olóyè Sunday Igboho tó gba wájú mọ́ wọn lọ́wọ́, wọn ò lè níyìn mọ́ láéláé. Ẹ wèrò bó ṣe lọ. Àná ẹni mọ̀ ń pa kínní yìí òun gangan lolóyè Sunday Igboho. Security agency, bí àwọn security agency ṣe múra gangan, ẹ wo bó olóyè Sunday Igboho ṣe múra. Still yet olóyè Sunday Igboho ṣà ń tẹnumọ́ wípé ààbò ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ mẹ́ẹ̀. Ọ̀rọ̀ kábíyèsí tí mo náà sọ̀rọ̀, wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfo kì í ṣe oyè olórí ogun ilẹ̀ Yorùbá. Wọ́n tún oyè olórí ogun ilẹ̀ Yorùbá yẹn, ṣùgbọ́n mi ò ní dárúkọ ẹ̀. Màá fẹ́ jẹ́ kí a gbọ́ síwájú díẹ̀ lẹ́nu ọba aládé wa yẹn. Kádé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jókòó pẹ́pẹ́pẹ́. Ẹ jẹ́ ká sáré gbọ́rọ̀ yẹn díẹ̀ ká tún wá padà lọ sí ọ̀dọ̀ ìrù ẹkùn àti olóyè Sunday Igboho tí wọ́n wà nílùú Abẹ́òkúta lẹ́nìí. Ẹ kú kalẹ̀. 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá. Ọ̀ṣọ́ sì lolórí ogun ilẹ̀ Yorùbá. Òrìṣà nílé ni wọ́n ń bọ ní Nífẹ̀ẹ́, wọ́n ń bọ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá. Àwa ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ sì yẹn. Olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí ọba wa sọ? Ọba wa ní olóyè Sunday Igboho àwọn ló tọ́ sí oyè olórí ogun ilẹ̀ Yorùbá. Wọ́n wá ní àwọn kábíyèsí yìí ká, àwọn lọ́balọ́ba, àwọn paramount rulers, àwọn tí ń ṣe ìpàdé, wọ́n ti ń forí lórí o, wọ́n ti ń fokùn lókun. Wọ́n ní nǹkan tó tọ́ sí ojú òun la gbọ́dọ̀ fún ojú, ohun tó tọ́ sí imú òun la gbọ́dọ̀ fún imú. Oyè olórí ogun ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho ló tọ́ sí. Olóyè Sunday Igboho gangan náà òun náà máa fún. A máa dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá yìí kò ní bàjẹ́ lórí yín. Ẹ jẹ́wọ́ fún wa pé tòótọ́ ẹ̀yin ni bàbá wa. Àwa náà lọ́jọ́ kọjọ́
àwa náà máa jọmọ yín àṣà ayé kò ní gbé wa kúrò lẹ́yìn yín ẹ má ṣe tẹ́ ẹ là wá lójú ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe oyè olórí ogun ilẹ̀ Yorùbá oyè olórí ogun ilẹ̀ Yorùbá làwa ń pè ṣùgbọ́n torí pé Ọlọ́run ti dé olóyè Sunday Ìgbòho ládé látòdì ọ̀run wá olóyè Sunday Ìgbòho ṣàdúró rí pé àwọn ò joyè àṣé pé oyè tí Ọlọ́run ti fún wọn láti ọ̀run ó gọ síbì kan ni àwọn kan mọ̀ wọ́n ṣe wà lọ tú jáde fún wa kábíyèsí ẹ ṣé o olóyè Sunday Ìgbòho ẹ kú palẹ̀mọ́ oyè olórí ogun ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká wá dé Ṣàpọ̀n nílùú Abẹ́òkúta wá mi báyìí ká wá rí olóyè tuntun ìyẹn olóyè olórí ogun ilẹ̀ Yorùbá àti àwọn ìlú ẹkùn lápapọ̀ níbi tí wọ́n ti wá ṣe lọ́ńṣìn tó ti wá lunch irú ẹkùn tí ò ṣe é fi ilé ajá lọ́wọ́ wọ́n ṣe wá lọ́ọ̀ṣì l'Abẹ́òkúta ẹ ká tún sáré lọ wò yẹn náà ẹ kú kalẹ̀. àwọn ni wọ́n ní ká wà lálàáfíà abalẹ̀ ìdásí kan ìjọba ẹ̀rọ ìṣe ìlú tó ìdùnnú ni ó jẹ́ fún mi pé wọ́n báyìí gbà mí láti dá ẹ̀rọ ẹ̀kọ́ security náà pọ̀. Báwo ni bandits ṣe máa ń dúnkò fún wa lórí ilẹ̀ wa? Agbóhùn tó ń gbéra wọn. Ajá ò ní kú ẹkùn dúró. Káwá múrò ẹkùn káwá ajá lọ. Gbogbo ẹni tó bá wá gbé ní ìpínlẹ̀ mi tọkàntọkàn. Security adálẹ̀ tó fẹ́ ká mọ̀ fi yẹra wọn. Kéèyàn wà nù fọ́tò kó tó bá bẹ́ẹ̀ mọ́ ṣáà lórí ìwúrò. Ẹ máa gbọ́rọ̀ àìtọ́rọ̀ ọkọ ìyàwó ti ń jà wọn abẹjọ wọn da ìlú ẹkùn ẹ wá lọ mú ìyàwó tó lókè máa nọkọ ìmọ̀ ọ̀pọ̀ sí i. ìṣòro pé kí àwọn ìyá lọ́jà máa tajà wọn kẹ́nìkan wá lẹ́nìkan jẹ́ olówó kó abẹjọ wà dọ̀ ọ̀rọ̀ ẹkùn ẹ wá ní sọ́bẹ̀ kí ló bá gbowó rẹ̀ ìlú ọ̀pọ̀ sí i. orúkọ ìjọba yẹn ti kọ́ lọ́pàá sí i. kì í sì pé kọ́ mẹ́jọ lẹ̀ wá fọ́mọ ọ̀rọ̀ ẹkùn wọn ni wọ́n ń jà sílẹ̀ pé bàbá ọba kẹta lẹ̀ àwọn kan wọn ẹ wá ní ẹ̀ sọ́bẹ̀ ìlú ẹkùn ní mẹ́jọ ló bá gbalẹ̀ ìlú ọ̀pọ̀ gbogbo orúkọ báyìí wọ́n tẹ̀lé fọwọ́ sí ni pé kí àwọn bàbá wa kí wọ́n bá yín pé Fúlàní jẹ oko àwọn kẹtẹ̀lé wọn lọ kẹ́lẹ̀ mú gbogbo wọn. Oko àwọn pé ká tẹ̀lé àwọn bàbá wa lọ sóko láti lọ kó gbogbo Fúlàní ká kó wọn fún ọlọ́pàá ká lè gba ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn Fúlàní fún àwọn bàbá tó ń jẹ oko wọn. Except from media. Aládéládé yẹ òní ìyẹ olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fi kún orúkọ olóyè Sunday Ìgbòho bàbá olóyè tuntun olóyè olórí ogun ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ọba kò ní bàjẹ́ fún yín o ikú tó yáwọ́ kò ní pa yín ẹ má ṣe ẹ̀yin lẹ̀ jẹ́ kí wọ́n kó wa lẹ́rú tó bá jẹ́ pé kì í ṣe ọlá Ọlọ́run ọlá yín ibo làwọn ò bá wà o ẹ ṣé o ẹ̀yin èèyàn wa ẹ bá pín fọ́rọ̀ yìí ẹ jẹ́ kó délé kódóko ó kódóró ọ̀rọ̀ ní mídíà ire o.